Borí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà ló nìyẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbayì asọ̀tàn gboyè o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Borí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ pa. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Borí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Ààrẹ ń tó mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa, ètò gbogbo ìlú, ètò ọmọdé, ètò àgbà, ètò ọkùnrin, ètò obìnrin, ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán, ẹ̀yin ni àṣà tẹ́ ẹ̀ ní sá, ẹ̀yin lẹ́ ń dá aṣọ ró wa pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò sì ní parẹ́. Mo dúpẹ́ mo mọ̀ lóore. Àkọ́kọ́ torí àwọn ọ̀rọ̀ bíi méjì bíi mẹ́ta ni mo fẹ́ sáré gbé yẹ̀wò kó tó di pé màá wọ ká tó ṣe ètò tá à ń bá bọ̀ ojúlówó ìtàn pẹ̀lú ẹ̀rí ní alẹ́ aago 9 alẹ́ náà lẹ́tùn darapọ̀ mọ́ wa lórí ètò tí à ń bá bọ̀ ìtàn tá a bẹ̀rẹ̀ lánàá. Mo rò pé apá kìíní apá kejì la sí lánàá, á wọnú apá kẹta. Ǹtẹ́ ẹ̀ bá gbàgbé àti bá débi ọlá tó múru dúdú tí wọ́n lò di lámúrúdu ibẹ̀, ṣùgbọ́n ìwọ́n á fẹ́ kí àwọn ètò tó ń bẹ́ẹ̀lẹ̀ kó wọ̀ àti pọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ fún wa pé àwọn òfin bẹ́ẹ̀ rí tàn gbọ̀mù níbẹ̀ níbẹ̀ yẹn bá ṣe fò lásẹ̀ ń ju òkú rẹ̀, torí pé àsìkò tá a gbọ́dọ̀ jọ dáàbò bo ilẹ̀ Yorùbá èmi àti ẹni àsìkò tá a lè dáàbò bo ilẹ̀ Yorùbá náà ni a sì wà. Ìdí náà tó ṣe wípé ẹ gbà wá bẹ́ẹ̀.
ṣùgbọ́n ní ọ̀sán yìí ẹ má gbàgbé o, ẹ fi sọ́kàn pé lálẹ́ ìtàn ń lọ, lálẹ́ ìtàn ní tààràtààrà, ìtàn pẹ̀lú ojúlówó ìtàn pẹ̀lú ẹ̀rí ó ń lọ ní alẹ́ yìí. Ní ọ̀sán yìí mo rí first message kan, ìyá dáadáa, ìyá àlùbáríkà, alájà ìyá cassette ni wọ́n fi ṣọwọ́ sí mi láti orílẹ̀-èdè Germany. Nígbà mo wá rí mo gbọ́, ó bà mí nínú jẹ́. Ojú ẹsẹ̀ mo sì ti gbé ìgbésẹ̀, mo pe bàbá mi Ọbàtálá nílé Ifẹ̀ pé bàbá o, kẹ́ ẹ pẹ́ o, kẹ́mi ọlọ́gùn o, kábíyèsí o, ká báyìí ń lọ, ẹ pe ẹni yìí ṣàkíyèsí. Bàbá láwọn ò tiẹ̀ dá mọ̀ páwọn èèyàn pọ̀, páwọn ò dá ẹni náà mọ̀. Mo send líǹkì Facebook ẹni yẹn sí wọn. Ìfẹ́ ká kọ́kọ́ gbọ́ torí àwọn nǹkan tá a fẹ́ ṣe lónìí, gbogbo àwọn nǹkan tó lè máa dá wàhálà alẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́mọ̀dé pé tí apá kan là ń sọ ẹgbẹ́ mùsùlùmí lèmi, ẹlẹ́sìn Islam lèmi, títí wá sì máa ń kàn mí, ń máa ń jẹ mí lógún, torí pé kí ló fà á ni wípé mo mọ àwọn èèyàn mi. Yorùbá ní mo mọ̀ wàrà ilé mi kì í ṣe èébú, mo mọ táwọn èèyàn mi ń ṣe, mo mọ tí ń dáhùn lára, mo mọ̀ wàrà ilé mi. Yorùbá ní kì í ṣe èébú rárá bó ti wù kó kéré kó pọ̀ mọ́. Ẹ jẹ́ kí n wo, mò ń bọ̀, ẹ jẹ́ n wo ọ́díò yẹn, mo fẹ́ ká gbọ́ ọ́díò yẹn, torí àwo tọ̀tún àwo tòsì, àwọn ọ́díò tó ń mì gbòòrò tìtì lásìkò ìfẹ́ tó bí 3 sí 4 tó ń mì gbòòrò tìtì láwọn ọ́díò lóríṣiríṣi. Mò ń bọ̀ sí ìlélẹ̀ lápò òun náà ni ogun, mò ń bọ̀. Even though Muhammadu wèrè yín gan tẹ́yìn gan sìn, ó sọ fún yín ni wípé tí ẹ bá bú ẹ̀sìn wọn, àwọn náà máa bú ti yín. So tálẹ́fì pé máa back down fún yín. Tálẹ́fì pé maybe ó wà ní hurry gan láti wá sí Nàìjíríà yẹn, tẹ́yìn sọ pé ẹ máa ìkan tẹ̀ ní bùgá yẹn tẹ̀ ní àwọn máa ṣe àdúrà fún. Anyway mo comment yẹn sí wọn, kò ní dá fún ẹ tó bá ṣàdúrà. Ẹ máa ṣàdúrà fún ọ máa gbé wálé. Àwọn kan wà ń lu òyìnbó, that is the new national anthem tó ń kàn sí o. Àwọn tó wà ń lu òyìnbó yẹn kò ṣe gbogbo ló ṣe oríire, ṣe wọn ló ṣe kíní kan. Ṣé ẹ̀yin mọ̀ nǹkan tó ń pè lóríire ni? Ẹ̀yin ṣe oríire lẹ̀ ń ṣe mùsùlùmí ni? Ẹ ṣe oríire lẹ̀ ń ṣe olórí burúkú nìkan ló ń ṣe mùsùlùmí, mọ̀ ni? Olórí burúkú kan ló ń ṣe ẹ̀sìn àjèjì. If you don't understand the definition of olórí burúkú, I'm just using this opportunity to tell you now wípé olórí burúkú ọmọ Yorùbá nìkan ló ń ṣe ẹ̀sìn àgbà. Ọmọ Bàtálá, mo fẹ́ sọ fún ẹ, sórí ẹnu tó fi ń pé Muhammadu bá kankan yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ alájà ìyá cassette, mo gbọ́n wọ́n dá èsì padà, ṣùgbọ́n ibi tí mo fẹ́ lò nù, ẹ wo orú ilé ọmọ Bàtálá ló pe rẹ̀ tó dẹ̀ ń sọ̀rọ̀. Ẹ gbá àwọn ọ̀rọ̀ tó ń sọ, Even though Muhammadu wèrè yín gan tẹ́yìn gan sìn, ó sọ fún yín ni wípé tí ẹ bá bú ẹ̀sìn wọn, àwọn náà máa bú ti yín. Now ẹ wo ohun tó pe Rasulullah sallallahu alaihi wasallam. Ohun tí àwọn kan ṣe tó jẹ́ mùsùlùmí táwa ń takò wọ́n pé rárá, tá a sì dúró lórí ẹ̀. Mo rẹ́nìkan tó sẹ́ndì kìíní sí mi pé ààrẹ Laji Abbas ẹ̀ ń dójú ti Islam, torí nígbà tí làákàyè mi ò ti bá ti wọ́n mú. Tèmi mọ̀ yí pé freedom of religion wà, ní ń jẹ́ kí ayé ó ní ìlọsíwájú, ní ń jẹ́ kálàáfíà ó wà. Ìdí tó ṣe pé ní Áfíríkà lónìí, ilẹ̀ Yorùbá wà lára àwọn tó wà peaceful jù. Ní Nàìjíríà lónìí, ibi tó wà peaceful jù ilẹ̀ Yorùbá ni. Tẹ́ bá gbọ́ pé wọ́n ń fa wàhálà ń bì kan, ìfura bí ó bá já wọn Yíbò yóò já wọn Fúlàní nílẹ̀ Yorùbá. Tàbá sì ti kásẹ̀ wọn á gbégbèsè akin. Léyìí tó jẹ́ wípé ilẹ̀ Yorùbá kí ló fà á ni wípé agbóra wáyé. Gbogbo náà dẹ̀nàdẹ́ tó wá gba ayé kan yìí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mo ti pe bàbá Ọbàtálá ní àárọ̀ yìí, mo dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀, mo dẹ̀ pè wọ́n, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀, pàápàá ẹni tí bá ń forúkọ Ọbàtálá nínú gbogbo àwọn ẹlẹ́sìn àbí òrìṣà. Ẹgbọ́ méjì, àwọn ẹlẹ́sìn àbí òrìṣà
nílẹ̀ Yorùbá Ọbàtálá yàtọ̀ torí pé àlà funfun gbòò àti òjé ní tiẹ̀ léyìí tó ṣe wípé àlà funfun gbòò náà ni wípé a gbọ́dọ̀ bá mi níbi ìdọ̀tí. Ọbàtálá yìí ṣépè, Ọbàtálá yìí bínú, Ọbàtálá yìí sì ṣe oògùn. Ẹ lọ wádìí dáadáa. Táwa náà pariwo kò sóògùn, kò sí ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àwọn ọlọ́bàtálá ó ti lé lẹ́gbẹ̀rún ọdún kan wọn èyí sóògùn. Bọ́ bá mú oògùn wọlé Ọbàtálá wọ́n sọ fún ọ tó bá lóògùn dúró ń ta mọ́mú wọlé yóò bàjẹ́ o, torí pé àṣẹ ní ń bẹ pẹ̀lú Ọbàtálá. bọ́lá ń dẹ̀ ṣe nìyẹn. Ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa. Ká wá pé èèyàn ní ọmọ Ọbàtálá kó máa ṣépè kó máa sọ̀rọ̀ àlùfàǹsá, Ọbàtálá abóniwọ. Kìí ṣe pé kákàn gba ẹ̀sìn ní ọ̀sán kan ẹ̀wẹ̀ lómìnà tí ọmọ ló ń fá lòun ìwọ́n tó péré ló ń fá náà ló tó ń bọ eégún sọ papọ̀. Ó kálukú kan sáà ń dà á pọ̀ mọ́ra wọn. Bí Islam ṣe dóúnjẹ fún ọ̀lẹ èèyàn, tí Christianity dóúnjẹ fún ọ̀lẹ èèyàn, bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀sìn ìbílẹ̀ dóúnjẹ fún àwọn ọ̀lẹ èèyàn. Débi wípé ká máa àtáàkì ẹ̀sìn. Mo sọ gbangba mo ń sọ láti ìgbà tọ́rọ̀ ta lọ́lọ́run ti bẹ̀rẹ̀. Mo ní èèyàn dáná sun Kùránì ẹ sì rò pé inú tèmi ó dùn. Ṣùgbọ́n Ọlọ́run ọba lọ́ba aláforíjì. Ó dẹ̀ ti ṣe fídíò, ó jáde, ó rẹ́ndà apology publicly, gbogbo ayé ló gbọ́ ńgbà yẹn. Lẹ́yìn bá dẹ̀ ti tọrọ àforíjì, ó wá kú ọkọ̀ Ọlọ́run. Ìwé tó dáná sun Ọlọ́run lónìí. Ó kú ọkọ̀ Ọlọ́run. Ọlọ́run ní tó bá wù mí mo lè jẹ́ ń yà, tó bá wù mí mo lè foríjì. Ẹ̀sìn kan tí ń lè forí ẹ̀jì yẹn ni pé kẹ́ ẹ da nǹkan pọ̀ mọ́ mi kẹ́ ẹ tó máa pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run tí Kùránì tèmi sọ nìyẹn. Ní gbogbo ẹ̀ṣẹ̀ yòókù kò sẹ́ṣẹ̀ tí mi ò lè forí ẹ̀jì yàn. Ṣùgbọ́n kí ẹ̀ṣẹ̀ tó máa pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ọ̀pẹ̀ náà ju súyà tí ọ̀tà lọ. Ẹ̀ṣẹ̀ tó máa pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó gbógun lọ pa wọ́n àbí tó máa pa wọ́n ẹ wá ń dìtẹ̀ ẹ wá ń pọ́n lé lónìí iná lẹ́jọ́ fi ń ṣeré. Iná ẹ̀gbọ́rú nǹkan báyìí tó ní pé kò sólóríire tó ń ṣe ẹ̀sìn Islam population bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ìwọ náà ó sì ń béèrè pé kí ni wọ́n sọ máa ń mọ wọn àtàwọn tí wọ́n jọ ń fà á. Téèyàn bá ṣe ìmí ìwọ lè bí ọmọ bá ìwọ tó ṣẹ̀mí. Àáfàá kan ṣe prógámù kan nígbà tí Saidi Shittu tó bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Àáfàá ìwà jáde pé rárá ẹ má bú ànábì, ẹ má bú Ọlọ́run, ẹ má bú òun àtàwọn ará ilé ẹ̀ ni ẹ má bú pé tí ó dùn nù. Kọ́tà báwo náà lóòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ represent Islam, represent Islam. Ẹ̀yin gangan lẹ̀ ń dá wàhálà alẹ̀. Afẹ́ ẹ lè fi gbogbo ẹnu sọ pé ẹ̀yin gan ọ̀tá Islam nìyí. Ẹni kankan kọ́ lọ fi àwọn kan ni wọ́n ń sponsor yín. Because tí ọba wa rí bẹ́ẹ̀, bàbá tó bí mi ó sọ fún mi wípé sórí oko tó wà ní oko wa má débẹ̀ o, ààlà rèé o, mọ́ kọjá ààlà o, kódà má lọ mú mi nínú odò wọn. Èyí ò ní kankan sórí oko eléyìí mọ́ pọ́n lé ni o, mọ́ bú o, mọ́ bá wọn jà o, kò sí tẹ́lẹ̀ṣẹ̀ tó lè bí ọ́nú, mọ́ ṣe sùúrù o. Ní bàbá tó fa oko lé mi lọ́wọ́. Alukuran ti sọ pé àkọ́kọ́ àwọn gangan fúnra wọn ẹ má bú wọn, personality wọn ni o, àwọn fúnra wọn ni o, ẹlẹ́sìn ìbílẹ̀ ni o, olóòṣà ni o, Christian ni o, Judaism ni o, ẹ má bú ẹnì kankan. Apart from that, Ọlọ́run wọn ẹ má wàá bú. Christian ń pe mẹ́ta lọ́kan, mo sọ pé mẹ́ta lọ́kan wo, mo fẹnu sátẹ̀, mo bú. Débi àwọn gbé Ṣàngó wo, Ògún wo, mọ́dàn wo, Ọbàtálá wo, mọ́dàn wo. Alukuran ló sọ ọ́. Kìí ṣe ọ̀rọ̀ àdíìsì pé àwa máa fà mọ́ra wa lọ́wọ́. Àdíìsì kan ló sọ yìí ni, ọ̀dọ̀ ìvù ni, ó ṣe kinní kan ni. Plain Quran. Ẹni tó bá wá lóun jẹ́ àáfàá, àbóhùn ṣe wá sí tí èsì àáfàá tó jẹ́ olùgbọ́ ọ̀tọ̀ tún lọ́mọ kéwú o. Ọ̀tọ̀ ni olùtẹ́tí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wá jẹ́ olùtẹ́tí gbọ́rọ̀ Ọlọ́run ní táwọn àáfàá wá ń wí tí wọ́n náà ń wí. Tó wá ń sọrú èèyàn á fura sí ọ wípé ṣèṣe pé wọ́n gan wọ́n rán wá pé kó wá máa ba Islam jẹ́. Torí àníwo bí tí gbogbo wàhálà yìí ti bẹ̀rẹ̀ tó fi wá ràn bọ̀n. A mọ̀ báwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni èmi ń sọ fún wa
ẹja mú wá ọdún 10 sẹ́yìn ṣerú ẹ̀ ń ṣẹlẹ̀ sáwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣé wọ́n ń bú Islam tẹ́lẹ̀ ń tẹ́mi mọ̀ kírísítẹ́nì àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n fẹ́ ríra wọn ẹ lọ wo rẹ́kọ̀d historian ni mí lónìí tó bá di wípé ẹlẹ́sìn ìbílẹ̀ àti Islam ilé ó di pé wọ́n ń bọ́ sórí social media tẹ́ ń bọ́ sórí social media kí ló dẹ̀ fà á wá ní abáfẹ́ ṣe wá sí ẹlẹ́sìn ìbílẹ̀ ni àwa máa parọ́ a máa sọ tá a mọ̀ nípa wọn yóò sì máa dójú ti Islam tí n bá jókòó ńgbà mi tẹ́lómi bá ń pa ìtàn ọdún kan ìkan lára àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ó wá gbé àlejò kan wá ní bá ń pa ìtàn wọ́n wá parí ìtàn wá ní Laji Abbas gbogbo tí ó ń sọ bó ni mo ní àlẹ́ yìí náà mọ̀ pa àlọ́ ní pa ẹ̀yin gan fúnra yín máa ń bọ́ sómi ẹ̀yin gan fúnra yín mọ̀ pa àlọ́ ni mo ní ṣùgbọ́n ṣé ẹ wàá máa jálejò yín lójú gbogbo aráyé ni bẹ́ẹ̀ ni nǹkan ṣe ń rí ó ń làákàyè ń gbogbo wa ẹ wo interview tí ó bá dalẹ̀ tó máa gbọ́ yẹn lọ tí bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà Mọ́gàjílẹ̀ Adésún bá a sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n lọ ṣe fún Olúwo fúnra bàbá Kọ́lá Olóòtú ló ń béèrè wípé gbogbo tá ẹ̀ ń sọ ìṣe ẹ̀sìn rẹ̀ rí fún simple ẹni tó ń ṣe interview ti mọ̀ pé irọ́ ni wọ́n ń rọ́lẹ̀ because Kọ́lá Olóòtú ò kéré nínú ayé kò kéré nínú mímọ̀ ẹ wo tó ti ń bọ̀ àwọn èèyàn ńláńláńlá àwọn ọba àwọn ìjòyè àwọn aláṣẹ àwọn èèyàn ńláńlá ló ti bá jókòó tòsẹ́yìn ní Kọ́lá Olóòtú wa lẹ́nìkan máa rọ́lá àlọ́lẹ̀ tí ò ní mọ̀ pé àlọ́ wọn rọ́lẹ̀ ṣùgbọ́n sáwà àmọ́ lálejò wa ń parọ́ ni kájọ àwa mùsùlùmí tá a bá fẹ́ ṣe wáàsí bá ṣe wà lìjẹ́ náà àáfàá mi kan bẹ nìbàdàn sí Abdulfatah àbí kí lorúkọ àáfàá yẹn tó bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yóò mú ẹ̀rí wá bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa ṣé àwọn kan ní Wàsíìrì Mọ́ríkàs tẹ́ ń bẹ ní Kánò the same thing wọ́n á mú proof wá sẹ́ńtò ti dé ní ten flag sẹ́ńtò ti dé ní àmọ́ wá sí nǹkan o. a rò pé apẹ́ lẹ́yìn ni àmọ́ pé wà ń lè. ok ó ti dúró nẹ́tíwọ̀kì dí ọ̀yà jẹ́ ó ti dúró. ẹ wo bàbá wa yẹn tí wọ́n wà ní Kánò ṣé Wàsíìrì Mọ́ríkàs kọ́ ni bàbá wa yẹn ni tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n á mú ẹ̀rí wá wọ́n á ṣàlàyé ọ̀rọ̀ gbogbo èèyàn ó rí wá sí gbọ́ ẹ wò gbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sajá Ọ̀sájá ẹ wo ibi tí wọ́n ti gbé lọ wọ́n sọ nípa ẹyẹ wọ́n sọ oríṣiríṣi àwọn ẹyẹ àtẹyẹ tá a lè jẹ gbogbo ẹ̀ báyẹn ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ mẹ́rin ẹ̀ wá Ọlọ́run ṣàánú wa bí wọ́n ń flag wa tó ni Ọlọ́run kú ṣàánú wa àti wọn ò ní já gbádùn wọ́n ti dénú làgbo ti dúró. Islam ẹ̀sìn wá sí ẹni tó bá jẹ́ lẹ́sìn ìbílẹ̀ járí beauty ẹ̀sìn rẹ̀ ẹni bá jẹ́ Christian járí beauty Christianity ìjọ tẹ́ ẹ ti ń ṣe gbogbo òsì kí la kó jọ kí la fi dà gbogbo owó tí ò tó nǹkan tẹ́ ń já sí ẹ̀yìn àfa pásítọ̀ kan lè ra gbogbo yín pásítọ̀ kan ẹ lọ sí Redeem ẹ lọ wọ àwọn mọ́tò ìbọ́jọ́ kan ní pásítọ̀ Adébóyè tó fún àwọn èèyàn mọ́tò rẹpẹtẹ gbogbo àwọn ọmọ ìjọ lọ́kàn ní ó láwọn mọ́tò ti wà ń bẹ̀ táwọn ò tiẹ̀ mọ̀ pé ó ti pọ̀ jù nítorí yẹn máa jà sínú bẹ́ẹ̀ bá wá jà wá ṣe nǹkan ẹyọ kan báyìí yóò dórí social media ìgbà yẹn ni wọ́n mọ̀ pé ṣe nǹkan ẹyọ kan ṣètàn pè lórí nu a máa bára wa jà a máa ṣe gbogbo ẹ̀ a bẹ̀rẹ̀ tiwa nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ táwọn ẹni gbé ta lọ́lọ́ àlẹ́ mi sọ fún gbà ní wèrè tí ń bẹ lára tiwa gan wèrè ara tiwa sáà ti wò sàn sẹ́mi ìmọ̀ tí mo sì bí náà lẹ́rìn àwọn àfa gírígírí ìgbè náà láàrin kájọ ọmọ Ọbàtálá kèé ṣe bí ẹ ṣe ń pìrìsẹ́ǹtì religion ní Muhammadu yìnyẹn wèrè ni kò sí kinní kan tó ń ṣe Islam ṣìgbà kẹsàwó kan nígbà ìwọ náà tó gbé tiẹ̀ wá èyàn ni ó tó wá máa dá wàhálà lẹ̀ àwọn mùsùlùmí ó fèsì àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ó fèsì ṣé èyàn ni ó mú lọ síwájú bálẹ̀ Yorùbá níjọ́ tá a ti ń ṣe gbogbo yẹn kí la fi produce tá a bá ń wí náà ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ àtẹ̀yin tó ṣẹ́kù ń bẹ̀
àtàwa tó ṣe pé iná wọn fi bí wa àtọlẹ̀dọ́lẹ̀ ni wá kí la fi produce mọ́ lónìí táwọn bàbá wa ṣe lè mọ sáyẹ́ǹsì wọn kí la fi tiwa ṣe lónìí. ọyọ ẹnìkan kan lẹ́nu wa bí mùsùlùmí ọba lè ṣe ọyọ ẹlẹ́sìn ìbílẹ̀ ẹlẹ́yọ kírísítẹ́nì lẹ̀ lẹ́yìn ká dálé ìwé lẹ̀ ká dálé kéwú lẹ̀ kírísítẹ́nì ọ̀dà skul lẹ̀ muslim ọ̀dà skul lẹ̀ wọ́n dà lé kéwú lẹ̀ ọ̀tán ẹlẹ́sìn ìbílẹ̀ náà dà tiwọn lẹ̀ ọ̀tán á kírun á lọ ṣọ́ọ̀ṣì á lọ ojúbọ ọ̀tán ṣé ká nírò làákàyè wa sọ̀rọ̀ ọjà lọ́rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ẹ sì fẹ́ẹ́ fi ọwọ́ ara yín ba àlàáfíà táwọn bàbá wa ti fi lélẹ̀ jẹ́ ogun ìta tí ń wọlé ní ìsìn gbogbo yín tẹ́ ẹ ń ṣe náà dánadáa èmi rò pé everybody ó kájọ pé àpérò báwo làwọn fúlàní ti ń pa àwọn èèyàn tó ṣe pé inshort ló jẹ́ fún wa lórílẹ̀ wa tó yẹ ká mójútó àmójútó yùn. nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn bílẹ̀ àti mùsùlùmí tí wọ́n gbé ta lọ́lọ́run mo sọ ń bẹ̀ mo ní àwọn tẹ̀ ń wò náà bára wọn rẹ̀ rìkísí pa wọ́n pọ̀ wọ́n dì kan ni. now níjẹta kọ́ mo sọ nípa program tí àáfà Jackman ṣe tó ń bẹ̀rẹ̀ sí ní bú Buhari ọmọ Musa lọ́kọ́ ta òkú sí oní tilẹ̀ ń tọ́lọ́run pípẹ́ nìkan ní ká máa jájá lọ sómọ́ta bàbá rẹ̀ kọ́ ọ pa fún lọ́jọ́ ọdún ìlú náà pọ̀ jù fún àáfà tó jó ń wá sí tá a bá gbọ́rọ̀ passionality kọ́ àáfà Jackman ti sọ̀rọ̀ ń pọ̀rọ̀ ajá ó dẹ̀ ti jáde òun ọ̀sọ́ pé kẹ́ ẹ máa jájá àmọ́ ibi tí wọ́n bá ti ń jẹ́ ń ló wí ó dẹ̀ mọ́ pàpéjúwe orí ẹ̀wà pé ẹ lọ sí Indonesia lórílẹ̀‐èdè tí mùsùlùmí ti pọ̀ jù láyé Indonesia ni mùsùlùmí ti pọ̀ jù láyé pé níbẹ̀ o population báyìí wọ́n ń jajá lóńdó mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n ń jajá pé ṣáájú kí Islam ó tó débẹ̀ lára oúnjẹ wọn ni dọ̀là wọn sì ń jẹ ó sì mẹ́rin ẹ̀ wá lórí ọ̀rọ̀ ajá jíjẹ ó sì ṣàlàyé àmọ́ òun ò sọ pé kẹ́ ẹ mọ́ jajá ó dẹ̀ sọ plain pé àmọ́ lọ́dọ̀ tiwa nílọrin o àwa yìí jajá ẹkú mọ̀ yín pé bọ́rọ̀ bá ṣe rí èmi àti Jackman ẹ mọ̀ pa àjọ ní ta àjọ ń tírìtì omi lọ́dọ̀ tiwa ńlọrin àwa yìí jajá nìbàdàn náà àwa náà yìí jajá ń bàdàn nílẹ̀ Yorùbá àwọn kì í jajá àwọn kà á mọ́ jajá àwọn Oǹdó wọn jajá torí pé ìrè ní mògùn ni wọn Ògún alára ní jajá méje ńlògún ó sì ní tí kọ̀ọ̀kan jẹ ọ̀nà bòmí ìlẹ́yìn ìfèyìn lẹ̀ fọmọ mi ojú tó lé lórí ètò rẹ̀ ọjọ́ àbámẹ́ta ìfi ilẹ̀ fún ó sì ṣàlàyé lórí ẹ̀ ọ̀dà o ó wá sì wí o ó sì sọ o fún ẹni ẹ̀yin tó ẹ jẹ́ àáfàá kẹwàá báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí o kì í wá ṣe pé lọ sọ ajá mọ́ta bàbá rẹ nígbà Jackman náà jáde Buhari ọmọ Musa mọ̀ forí kó o òun ló já mọ̀ pé kò kéwú òun ló já mọ̀ orúkọ bàbá rẹ̀ pé Isa lórúkọ bàbá rẹ̀ ń jẹ́ ìsìláàmù náà nù ògo Ìlọrin nù mo sọ fún yín àwọn náà ni wọ́n ń dalẹ̀ Yorùbá rú ni wọ́n ń da Islam ẹ lọ wo population àwọn tó ń dá wàhálà alẹ́ àárín wọn náà lẹ́ẹ̀tì bá ìyún wa kú òun bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ká wo fídíò yìí náà já wo fídíò yìí tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tọ́rọ̀ bá jáde oníkálukú ni ó jáde sọ̀rọ̀ nígbà tó lúwo pa ìtàn tí ń rọ ọ́lẹ̀ gbogbo àgbáyé làwọn èèyàn ti ń jáde sọ̀rọ̀ èmi àrí ògbìtàn náà bẹ̀rẹ̀ lánàá ń lo lórí pẹ̀lú àlàyé a tó máa bá a lọ láago 9 alẹ́ òní ó ní bú passionality èèyàn ó mú ẹ̀rí wá ni ó mẹ́rin wá ni ṣùgbọ́n ibi tá a ti lè búra wá ń bẹ irú ẹ̀ béèyàn bá fẹnu àbùkù kan ọba kan nílẹ̀ Yorùbá ń fẹnu àbùkù kan ẹ́míà o béèyàn bá fi ẹnu àbùkù kan ọba kan àbọ̀ bá bú bàbá mi kan ọba àbí bàbá mi irú èmi nísìn ẹ̀jẹ̀ Ọ̀rànfẹ̀ ni mí ẹ̀jẹ̀ Ṣàngó ni mí béèyàn bá fẹnu àbùkù kan
ẹ̀jẹ̀ òwú ń bẹ lára mi, ìrẹsà ń bẹ lára mi, ìkòyí ń bẹ lára mi. béèyàn bá fẹnu àbùkù kàn án ń fẹnu àbùkù kan bàbá rẹ̀ nídìí pé mò ń gbé ẹ lọ ilé ẹjọ́. nígbà Jackman ní pé mò ń jẹ olóńgbò láì rí mi, olóńgbò èmi, kóòtù lọ́rùn bàbá wa Sheikh Adam èèwọ̀. èmi olóńgbò níbo mo ti jẹ́ rí kí wá ní ìjọ olóńgbò simple kí wá ní nígbà ó ti parọ́ mọ́ mi yẹn ó ti borúkọ mi jẹ́ nù mọ́ ń lọ kóòtù ọ̀rọ̀ aláìníranù ni mí o, aláìníkan ẹsẹ̀ ọmọ tí ń kú lóòjọ́ súná ní mọ́ ṣerú ẹ̀. ṣàlàyé ni wọ́n parọ́ mọ́ àáfàá kan ẹni ọlọ́run kì í wọ́ọ̀yàn lọ ilé ẹjọ́ ni mo sọ pé kò sẹ́ni ọlọ́run nù yín. ìmí tó wá ṣẹlẹ̀ ẹ wá gbọ́ o ìta sọ pé ẹ̀yin ògo Ìlọrin iṣẹ́ pọ̀ fún yín láti ṣe. àní wèrè tara wa ni ẹja kọ́kọ́ mójútó èyí tí ń bẹ lára wa, ẹja tó lé wa ná. kò sì sí nǹkan míì tó fi ń dàrú. àwọn àáfàá ń bẹ nílẹ̀ Yorùbá, rọ́bìtà ń bẹ tá a gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá fún gbogbo àwọn bàbá ìyún ilé ẹja mójútó. gbogbo ẹ̀yin ìmáàmù lígì ìmáàmù ẹ jí. ibi táwọn bàbá wa tó bá jẹ́ àgbà bá ti dàgbà ẹ̀yìn àwọn ọmọ kọ́ máa ṣaṣojú. kìí ṣe gbogbo àwọn ìmáàmù ìlú, gbogbo àwọn ìmáàmù local government náà iná ní ọ̀wá jágbàlagbà tán, ẹ̀yìn àwọn èèyàn tí wọ́n máa já sojú. àwọn tó sì jẹ́ àfáà Ìlọrin àwọn ò sí níbẹ̀. àwọn tó sì wà ń bẹ̀ tó jẹ́ Yorùbá àwọn Fúlàní ti ń kó sí wọn lórí. ẹni tó sì ṣe wàhálà lórí rọ́bìtà tí gbogbogbò bàbá Sheikh Adam ni pé kílẹ̀ Yorùbá lè wà lọ́kan kọ́mọ̀sí pé àwa máa ṣerú àwọn lókè ọya. rọ́bìtà tá a sì ń sọ yìí ó ti bẹ̀rẹ̀ ń bàdẹ̀ ti pẹ́. ẹ lọ wo ìtàn, èmi ní ìtàn Islam lẹ́kọ̀ọ́ gbogbo bí wọ́n ṣe ka mọ́sálásí tí wọ́n ṣe dẹ́gbẹ́ alálùkùránì nílẹ̀ tí gbogbo ẹ̀ ń bẹ ó ti wà lẹ́kọ̀ọ́ náà ó wà ń bàdàn. ìní tó ṣe pé ọjọ́ rọ́bìtà àti Ìbàdàn ti pẹ́. tẹ́ bá lọ wo gbòòlù nílẹ̀ Yorùbá Ìbàdàn nìkan lẹ̀ ti gbọ́ pé wọ́n ń jà sẹ́ni tó fẹ́ jẹ báyìí ṣe é jà sólúbàdàn náà lè gbọ́ pé wọ́n ń jà sẹ́ni tó fẹ́ jẹ ìmáàmù Ìbàdàn torí pé wọ́n ti fi ìlànà lẹ̀ látọjọ́ tó ti pẹ́. wọ́n ti fi ìlànà lẹ̀. ọwọ́ àkùsọ̀ wá àwọn ìdílé tí wọ́n bá fààyàn lẹ̀ ẹ̀fẹ̀ tó ní mímọ́ tààràtàrà lẹ̀ ẹ̀mẹ́lọ́fẹ́ tó bá ṣe wàlá ẹ̀mẹ́fẹ́ fà á lẹ̀ ẹ já gbọ́. àmójú ọ̀nà kéwu tiẹ̀ bóyá bí ọ̀nà à ń gbé àwọn èèyàn à ń gbá àwọn èèyàn wá rí mídíà ẹ̀ fún olówó ẹgbowó fún ẹsẹ̀ gbá olégbò lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ kán à ń ṣàdúrà ń patí à ń ṣe gbogbo yìí ṣé yìí náà láwa irú èyí láwa wípé yóò tún wá rú fíìdì yìí wọn kálukú kan fẹ́ wọ gbogbo fíìdì náà ni kò ṣeéṣe bẹ́ẹ̀. mo ṣe fídíò kan ní ìjẹta nípa ọ̀rọ̀ ajá jíjẹ nípa gbígbà kí mùsùlùmí máa jájá ṣùgbọ́n kí mùsùlùmí tó pera ẹni mùsùlùmí kó máa jẹ ajá. gbogbo àwọn èèyàn rí fídíò yẹn láì àtàkì ẹni personality ẹni kankan. ẹ jọ̀ọ́ ǹjẹ́ fídíò tí mo ṣe ní ọjọ́ yẹn ṣé mo àtàkì personality ẹni kankan? ẹ lè rí tọ́láwọ̀ ìṣe àwọn yẹn àtàkì personality yẹn. mo sọ lórí ọ̀rọ̀ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù Málíkì, ìmáàmù Hanbali, ìmáàmù Ṣáfi'í àti Abu Hanifa, ìmáàmù Hanafi. Alhamdulillahi Rabbil Alamin. ẹ máa gbọ́ Alifulani ló ń sọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ tí Jackman sọ. ó dẹ̀ sọ̀rọ̀ kan ṣáájú pé òun èé àtàkì personality ẹnì kankan ẹ gbọ́ tiẹ̀ náà o ṣùgbọ́n ẹ já farabalẹ̀ gbọ́
la sọ pé iṣẹ́ pọ̀ tá a ṣe tá a bá pera wa ní ògo Ìlọrin kíní kan ọ̀rọ̀ ta lọ́lọ́run là ń mú wàhálà tá fìtínà táwa ń dálẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ lónìí ẹ̀yin àfọ́ orí social media àtàfọ́ oníwàásí ìgbàlódé ni ṣé mi ò mọ tí mò ń sọ ìbọn máa fà lèmi náà ọ̀dà o ẹ̀dá akọ o ọmọ àfa mọ́tàlá àbá àfa kan mọ́tàlá àbọ̀mọ àfa àpilẹ̀ kan nìbàdàn àbí nìlọrin tó ń bọ́ sórí social media tí ń sọ rádaràda tí ń dá wàhálà alẹ̀ àwa tó ṣe pé ó kọ àwọn bàbá wa gan kí ló tún ẹgbọ́n èmi mọ̀jẹ ẹyẹ gbọ́rọ̀ gíga ẹgbẹ́ mi gbọ́rọ̀. ṣùgbọ́n ó wá yà mí lẹ́nu nígbà tí mo rí ẹnìkan tí mo máa fún ní last warning lálẹ́ yìí. káláyé tó dáyé làwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. àwọn kan wọ́n ní báyìí ni táwọn kan ní báyìí ni láì sí kí bóyá wípé ẹnìkan wà táàkì personality ẹnì kankan ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́. ṣùgbọ́n mo wá rí i pé àáfàá yẹn tí mi ò ní dárúkọ ẹ̀ sí orí program àmọ́ fídíò ẹ̀. a lè dáko èèyàn tá a bá ti bú yẹn kò sẹ́ni tó mi fẹ́ dáko nù yín nígbà tí mò ń sọ ẹnìkan tẹ̀síra ẹ má dààmú nǹkan sẹ́ni téèyàn lè dáko rédíò pìsẹ́ńtà lèmi èmi dẹ̀ mọ iṣẹ́ tí mò ń ṣe kò sí èèyàn lè dáko èèyàn níwọ̀n ìgbà tó o bá ti bú yẹn tó o bá fẹ́ ṣe rẹ́fẹ̀nsì yẹn ó dárúkọ rẹ̀ ó jà lágbájá ló wí báyìí tàmọ̀dò ló wí báyìí òfin ò lè mú yẹn pé ó wí báyìí bó ṣe rí nì àyàn ó dárúkọ ṣe ẹ̀gbọ́n tá a fà lágbájọ sọ nípa mi o simple kò sí kankan bẹ́ẹ̀ nígbà mo fẹ́ sọ̀rọ̀ mí ti ẹ̀dá akọ sẹ́mi tí mo ti gbé fídíò wá fídíò tẹ́lẹ̀ àkọ́kọ́ àrí ti àfa àjápọ̀n àlìfúlání ní sọ̀rọ̀ èèyàn á máa dáko èèyàn níwọ̀n ìgbà tó ọ̀bá ti bú yàn tí n bá sì fẹ́ bú ọ èébú tí ń bọ̀ ń bẹ mo mọ èébú tí mo lè bú ọ tó gbé tó bá dé tó bá lọ lọ́dọ̀ lọ́kọ̀ ṣe kò sófin fún eléyìí mo sì mọ èébú tí mo lè bú ọ pé olúwa mi mo mọ̀ pé mo jẹ̀bi mo bú lóòótọ́ mo bú olúwa mi mo jẹ̀bi kí wàá ní ẹsẹ̀ owó tẹ̀ra àbí ibẹ̀ pé kọ́ mọ́ bínú ọ̀rẹ́ mi wá wọ́n ti ní ibẹ̀ wá mọ́ bínú ọ̀rẹ́ mi mò ń bọ́ ṣeré ni. káwọn èèyàn lè jájá ó wá ṣe fídíò ó wá ń bú mi ó sọ wípé àti sọ̀rọ̀ mímọ́ ìwọ náà wá ń dá sí ìyẹn ìmínú o ọ̀rọ̀ ìyẹn kálẹ́sẹ̀ abẹ́ gbàbára fún ni abẹ́ yẹn kọ́ lórí abẹ́ gbàbára fún làwọn wí ni èdú síbi kó máa gbàbára fáwọn èèyàn rẹ jẹ́jẹ́ ìlú máa yọ àfọ̀nìbára gbogbo ẹ̀ mùsùlùmí àgbáyé gbogbo ẹ̀ mùsùlùmí ẹ̀yọ́ olóríire èèyàn ẹ jọ̀ọ́ ǹjẹ́ báárà tí mò ń gbà yẹn fáwọn èèyàn yẹn tó dáa àbí ò dáa. àkọ́kọ́ Alifulani béèrè question pé ǹjẹ́ báárà tí mò ń gbà fáwọn èèyàn yẹn àwọn tó ní ìdìṣòro wọn nírànlọ́wọ́ kan ni sódà bí òdà àkọ́kọ́ báárà kọ́ lè yùn báárà kọ́ kì í ṣe báárà àwọn ènìyàn nílò ìrànlọ́wọ́ wọn ò gbégbá ǹjẹ́ pé báárà ni kéèyàn ò gbégbá kọ́ máa tọ́jú bọlé àbí kó jókòó níbì kan ṣùgbọ́n ẹni Alifulani ló gbé wọn wá kò sí gbogbo orílẹ̀-èdè àgbáyé ni ló wà àwọn ẹlẹ́gbẹ́ wọn máa ń gbèrú ẹ̀ kalẹ̀ ẹni tó gbé tí à ń ṣe iṣẹ́ abẹ ọkàn kalẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Kánú ń wáko ọkàn lọ ní àwọn wo ni wọ́n nílò iṣẹ́ abẹ ọkàn ó dẹ̀ ń ṣe foundation ó máa ń wà láti fi lè ṣàánú fáwọn èèyàn bárakọ́ kìí sì ṣe gbogbo àwọn tí wọ́n sì ń gbé wá wàláùká náà òun náà wá ń rí tiẹ̀ ń bẹ́ o
èmi máa ń bẹ o ẹ má sì mí gbọ́ o torí mi ṣèwádìí dáadáa tí wọ́n bá gbé àwọn èèyàn wá tí wọ́n nílò ìrànlọ́wọ́ ẹni tó gbé èèyàn wálé lóun ó yọ 20% níbẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí i kí ló fà á ó ń ra dátà o ó ń ra dátà lílọ bíbọ̀ ibi tí wọ́n fẹ́ lówó sí yóò fẹ́ mọ́nítọ̀ rẹ̀ ó fi ààyè rẹ̀ lẹ̀ àwọn nǹkan bẹ tó fi ń bẹ tẹ́ ẹ bá lọ sáwọn orílẹ̀-èdè tó ti làmìlaka tẹ́ ẹ bá lọ rajà èyí tẹ́ ẹ bá wọn mú yàn wá wọn ó fún yín ní ẹ̀tọ́ yín ìlà wa máa ń pè ní bàràǹdà ń bì gbà ìwọ lọ bá wa mú yàn wá iye ọjà báyìí wọ́n rà iye kan báyìí láà fún ọ ó máa ń bẹ̀bẹ̀ bárakọ̀ iṣẹ́ àánú ni organisation bẹ kódà tí Alifulani ò bá ti rẹ́gísítà rẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti lọ rẹ́gísítà aláàjì wa òkìkí ọlọ́mọ amusa oríyọmí amusat àwọn ní foundation yẹn wọ́n á lọ káàkiri wọ́n káwọn ọmọ lójú títì wọ́n kó wọn tán ti bẹ̀rẹ̀ tipẹ́ ẹ wò gbàtẹ́ fẹ́ fi dọ́ràn bọ̀ wọ́n lọ́rùn sọ́lọ́run ò yọ ẹ wá wo ibi tó kìkì tí wàá dé lónìí lẹ́yìn yẹn á gbá àwọn èèyàn wá ẹni báyìí nílò àánú àwọn èèyàn á dáwó fún àwọn èèyàn á ṣe gbá tó ti bẹ̀rẹ̀ tipẹ́ ẹni tọ́lọ́ ń bá fi sí lójú ni ká má wàá condemn ẹ̀ ń bẹ nínú Christianity ń bẹ nínú Islam ẹ wo ìgbà tí Gawat bí Gawat bá ń bẹ láyé bó bá ti lọ Ọlọ́run bá wa síra rẹ̀ Ọlọ́run bá wa ṣàforíjì fún kó tó di wípé àmọ́ bọ́rọ̀ Gawat ti jẹ́ ẹ wá dúró ẹ̀bùn ká ṣe nǹkan àwọn èèyàn ti ń ṣètò wọ́n ti ń fáwọn èèyàn lẹ́bùn nígbà Gawat dé tí ẹ kọjá bẹ́ẹ̀ ṣé bára lèyàn bára kọ́ ó ń bẹ káàkiri àwọn tó ń ṣètò tí ń gba iṣẹ́ àánú fáwọn èèyàn bára ni ká máa wá bóyá ẹni tápá ẹ̀ kan àwa ni ti ń gbé abọ́ lọ́wọ́ kọ́ mọ̀ wá di pé yáà máa gbábọ́ lọ́wọ́ tọrọ gba bára kí iná ní irú ẹ̀ fún wa kìí sẹ́ni lọ́wọ́ àtọrọ ẹni tó ń ṣètò lónìtò ẹni báyìí nílò ìrànlọ́wọ́ ẹja ṣàánú rẹ̀ iṣẹ́ ìrànlọ́wọ́ nìyẹn kájọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní pé a fẹ́ báyàn lórúkọ jẹ́ kìí ṣe bára rárá mo sọpọ́ọ̀tì Alifulani lórí èèyàn torí tẹ ẹ tó bá tiẹ̀ ń ṣe káyìn nǹkan kan nílùú táwa náà sì mọ̀ táwa náà wàláhì mo fi ọlọ́ọ̀bá búra èmi ń bọ̀ mo wà lẹ́nu géètì mo sáré tó obìnrin yẹn fẹ́ wọlé mo sáré tí ń bá ìyàwó mi sọ̀rọ̀ ìyàwó mi ó ní bó ṣe ń dé náà ni kí ló dé kò sí tóun ó jẹ ni tẹ bá lóbìnrin bó ṣe dáa tó àgbàlagbà tó dẹ̀ láwọn ọmọ gbogbo tó ń bẹnu ilé ẹ sáà máa bù fún ẹ máa bù fún ká fi sàánú ẹ̀ jọrùn ẹni kòkó ẹ̀ báyè ńlọ́mọ̀ lọ bọ́wọ́ ẹ bá wà ńbẹ̀ má pe pàdé ẹ lọ́lẹ̀ ọ̀dà gbogbo ẹ̀yìn àáfàá tí wàá ń bọ́ ẹnìkan ló ń bára kí ni iṣẹ́ àáfàá o ẹ sọ kí ni iṣẹ́ àáfàá owó ọlọ́run ọgbà wọn fi táwà ẹ̀ owó ọlọ́run ọgbà ìyá wa mówó wá o wọ́n fi tó àwa ń bàbá mi fi tọ́ mi bẹ́ẹ̀rẹ̀ mi àkọ́bí bàbá mi tó wá dádájọ́ àgbà òun náà fi tọ́ dókítà wọn fi tọ́ ẹnjìnà wọn fi tọ́ ọ̀gá ọlọ́pàá wọn fi tọ́ gbogbo ọmọ tí bàbá mi bí pátá owó ọlọ́run ọgbà wọn fi tọ́ tó tiẹ̀ tọ́ sẹ́nu àfẹ́ nígbà tí wọ́n yé sọ máa fà ẹ̀ lérò máa fà akẹ́kọ̀ọ́ máa sọ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ owó abẹ́ àwọ owó inú àwo owó inú ẹ́ńfílópù tí wọ́n tún kóbì sí owó olóbì iná fi tọ́ àwa jájọ torí ọlọ́run nígbà àfà bá ń pẹ nìkan ló ń bára kí ni iṣẹ́ àfà tí wọ́n ṣe tọ́sẹ̀nu àfà kó pẹ nìkan ló ń bára kòkó ló ń tà ní àbóbì ló ń tà sìmẹ́ǹtì ló ń tà ní àbíkíni ọmọ ṣe o Islam ló ń jẹ fáwọn ọ̀lẹ. ààrẹ ni ara mi àgbà bára fún mo sì dúpẹ́ fọlọ́run mi ò gbà bára fún ara mi mo ń gbà bára fáwọn èèyàn ni. ètí mo fẹ́ jẹ́ ká mọ̀ Jackman tó kọ́kọ́ sọ̀rọ̀ Ìlọrin ni o Alifulani Ìlọrin ni o wọ́n èé ṣèbàdàn o wọ́n èé ṣèjẹ̀bú o wọ́n èé ṣèkìtì o Ìlọrin ni o wàhálà alẹ́ ni wọ́n wàá gbé ta tí ó wàá máa lọ wàhálà alẹ́ nu òbí gbogbo ẹ̀ pátá ìlà fi ń sọ pé àní wèrè tí ń bẹ lára wa ijó òun láti wò ní ẹja kọ́kọ́ tọ́jú ilé náà kò só ń bẹ̀rù kò sálàfisùn kò ní yóò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tipẹ́
mòlúdì ló ti bẹ̀rẹ̀ nísìn ẹ mọ̀ ní gbogbo kiri mòlúdì tá a mọ̀ ní lórí social media pé tó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ẹ mọ̀ pé ti Sheikh Adam tẹ́ ń sọ àti Ibrahim Niyas Sheikh Ibrahim Niyas wọn ò tí ì ráyè fọ èsì ibi mòlúdì láti máa rí ẹnìkan jura wọn lọ ẹnìkan ò jura wọn lọ ẹnìkan hàn káàkiri àgbáyé rẹ́ndẹ̀rẹ́ndẹ̀ yún láàfin wà lè jẹun náà yún láàfin wà lè jẹun náà. ẹ máa gbọ́ o. èmi dà. ẹ máa gbọ́ o. iṣẹ́ olóore lèmi ṣe èmi ò dẹ̀sí rú. àfà sọ pé o tún wá mi tipẹ́ ẹni tọrọ rí o lè jọyọ lójú ẹni tó bú odidi ṣé o kà má lùdí. jápà bú ṣe dàkàmánì ìlú ló lọ. bẹ́ẹ̀ ni ọmọ Ìlọrin Jackman o. ẹjọ́ ta ló kù tí ẹni náà ò lè tí ò lè bù jẹ. àtó bú odidi àrí òkúta ilẹ̀ Ìbàdàn. ẹni tó ń bu àwọn èèyàn jẹ káàkiri ṣé ìmọ̀ náà ń pè yẹn ìmọ̀ kọ́ náà ń pè yẹn. ìmọ̀ kọ́ ni wọ́n ń pè yẹn. ẹni tó ń bu àwọn èèyàn jẹ káàkiri. ẹ̀gbọ́n sábà ní ju àwọn èèyàn jẹ káàkiri. àléfà bàbá wa. ẹjọ́ tálókù tẹ́lẹ̀ yẹn ò lè bú. ó bá àwọn ọba wa ńlẹ̀ Yorùbá ó bá àwọn olórí àwọn ọba wa gan. ẹnìyẹn wá sọ pé ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá wo fídíò yẹn lẹ̀ wò ọ̀tọ̀ lẹ́yìn tẹ́yìn sọ nípa tàbá Buhari yẹn. àwa wò ọ̀tọ̀ lẹ́yìn tẹ́yìn sọ yẹn. àwo tàfà Buhari gbogbo ẹ̀ làwa máa ń wò àwọn òníṣẹ́ àfà Jackman ló níṣẹ́ àwọn òníṣẹ́ àwa ń wò. ẹ tí ì gbọ́rọ̀ o àwọn àṣírí kan bẹ tẹ́ gbọ́ níbi ọ̀rọ̀ yìí. báárà tèmi tèmi ń gbà fáwọn èèyàn dá. àfà báárà kọ́ iṣẹ́ aláàánú lẹ̀ ń ṣe foundation nìyẹn bẹ́ẹ̀ bá pọ̀ tí rẹ́jísítà lọ rẹ́jísítà ní màrán mi. ṣé ìyẹn mo tún escaper. escaper. ìgbàjọ ní báárà. lójú ọ̀nà ẹ̀sìn. kí ni jẹ́ escaper? dídá ju ìwọ escaper lọ. escaper ń bo. òun ti gbé díẹ̀ ló kó bá ìbò wẹ̀wọ̀n. díẹ̀ ló kù kọ́ wẹ̀wọ̀n. díẹ̀ báyìí ló kù kó wẹ̀wọ̀n. kí ni wọ́n fi afẹ́gbọ́ kí ni wọ́n ṣe fẹ́ wẹ̀wọ̀n díẹ̀? ṣé wọ́n kọ́ ní èèyàn mọ́ wọn lọ́wọ́ ni àbí wọ́n bọ́ ọmọ tuntun lọ́wọ́ wọn? kí lẹ̀ṣẹ̀ wọn? escaper ẹlẹ́wọ̀n. tó kù díẹ̀ báyìí kó wẹ̀wọ̀n. kí ni wọ́n ṣe gan? wọ́n lu jìbìtì ni wọ́n fọ́ báǹkì ni. ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ tí mo fẹ́ sọ lálẹ́ yìí. sẹ́rí nínú gbogbo òlu sẹ́rí Ìlọrin ní wọ́n pa mí lẹ́rìn tí Ìlọrin bá ṣe ẹ̀ mọ̀ ròyìn pé kò sí wàhálà mo lè èmi mà wá fà wá mo mà wá fà wá ẹ jẹ́ kí nǹkan kan kàn ra ṣẹlẹ̀ síra wọn pẹ́rẹ́ ìlú báyìí gbogbo ọ̀rọ̀ sẹ́rọ̀rọ̀ tẹ́ ọ̀rọ̀ sọ bẹ́lẹ̀ ń jà gbogbo Ìlọrin mọ́ o àfi tá a bá fẹ́ ṣàbòsí gbogbo Ìlọrin mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Alifulani ń sọ yìí Alifulani ẹgbọ́n sókè. ó bá jásí pé lóòótọ́ bó ṣe ń pè é ló jẹ́ o tó bá jásí pé lóòótọ́ bó ṣe ń pè é ló jẹ́ dá orúkọ mi. Jackman dárúkọ yín Alifulani Jackman dárúkọ yín Jackman bẹ̀rù nígbà àwọn àti Buhari ọmọ Musa ó júwe pé àáfàá ń ta ògbàlámà pé àáfàá Buhari ọmọ Musa níbi tẹ́ ti ń tòróró adúpẹ́ kò lu jìbìtì iṣẹ́ ni àáfàá ń níṣẹ́ lọ́wọ́ bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nu bàbá tèmi wọ́n sójà ni nígbà wọn tógun dé wọ́n tó join local police lẹ́yìn ìgbà yẹn wọ́n rìtáyà sí housing corporation ni bàbá rìtáyà sí tí wọ́n gba pension wọn dọjọ́ ọkú àwọn sì ni chief imam Ọ̀yọ́ secretariat
àwọn ọ̀gá wọn níbi iṣẹ́ ẹ̀yin bàbá mi wọ́n tún ti tòsí tí wọ́n fi kírun division of labour nìyẹn. ṣùgbọ́n Buhari ọmọ àfáà Jagma olójà mọ̀ pé Isa lórúkọ Buhari bàbá tó bí Buhari ọmọ Musa yóò dárúkọ Jagma ò lè polójú yóò dárúkọ yín kọ́ dárúkọ yín ẹ bá mọ̀tọ́ Jagma. lórí péjì ẹ kò fọ lọ́wọ́ bá tó ní ẹ̀mí mi búra ibi tó sá fún ìwà padà síbẹ̀ wà lọ́ọ̀dì aláàdì. Alifulani lòun ó sin Jagma lọ sí ẹ̀wọ̀n. lè ṣe lọ ẹ̀wọ̀n á bẹ̀bẹ̀ ṣe ní kọ̀dá kéèyàn wọ́n búra nígbà tí àáfàá Làbíbù náà búra lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run ẹ wá lọ wo wáàsí tí Làbíbù ṣe ìbẹ̀rù Ọlọ́run gbé ìjọmọ ènìyàn gbé ìjẹ́ ọmọlúàbí gbé ìjẹ́ mùsùlùmí gbé àwa náà lọ́mọ ta làwọn ò lè gbé Ọlọ́run mọ̀jà sì wù ẹ́ wo wákà tó dá àáfàá Lìbùlálí ṣe báwọn kan náà wọ́n fẹ́ẹ́ sì dé bèbè ẹ̀wọ̀n tó fi bẹ̀bẹ̀ tí wọ́n fi fílẹ̀ nígbà tí Ọlọ́run mọ̀jà arógun àdápọ̀ ayé àgbẹ̀ ara kọ́ ẹ rò pé ẹ rẹ̀ mi tí mo sọ̀rọ̀ mo ní ẹjẹ́ jókòó jẹ́ fáìlì ń bẹ kí ní jẹ́ pọ́lọ́pàá kó close fáìlì gbogbo rẹ̀ ń bẹ l'Ábùjá ń bẹ gbogbo ẹ̀rí làwọn ó dẹ̀ mú wá àwọn ò ní sọ̀rọ̀ láì rẹ́rìí gbogbo ẹjọ́ tí wọ́n bá dá ní ẹjọ́ kò sọnù ẹ mọ̀ búra ìgbà ìní bá láéláé ṣe mọ́ ìní bá lágbájá ṣe mọ́ láéláé ṣe láéláé láàmú ọbẹ̀ ṣùgbọ́n ìta ń sọnù kí ògo Ìlọrin o àbáwọn àáfàá àgbà ń lọrin o a ní àáfàá tó jẹ́ mufti nílọrin a ní àáfàá àgbà nílọrin mufasiru àgbà nílọrin gbogbo káńsù àwọn ìmáàmù àgbà nílọrin àwọn ni wọ́n ṣèpàdé kí wọ́n pè yín wọ́n bá yín wí wọ́n fún yín lágbo mu rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí ń bẹ lára yín àgbo kí wọ́n búrọ̀ yín lágbo gbádùn kẹ́ ẹ bá lè gbádùn gbádùn kẹ́ ẹ bá lè gbádùn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tá ń ṣe náà ní dójú ti ìsìláàmù Ìlọrin rèé o Jagma Ìlọrin ni o Alifulani Ìlọrin ni o lórí ọ̀rọ̀ tá a lè pera wa tá a lè yanjú ẹ̀ láàrin ara wa ìlà fẹ́ sin èèyàn lọ ẹ̀wọ̀n o ẹni Alifulani lòun ó sì lọ sẹ́wọ̀n ẹni Jagma náà sì ń sọ̀rọ̀ tó wọn gba bára rẹ wọn ṣe gbàkẹsàwó kan sí Islam là ń ṣe sí Islam là ń ṣe ẹ já máa gbọ́rọ̀ lọ èmi ò tiẹ̀ mọ̀ yí pé wọ́n ti fẹ́ wẹ̀wẹ̀ tẹ́lẹ̀. ṣẹgbọ́. bóyá wàá mọ èèyàn jù mí lọ èèyàn mímọ̀ la fi ń pàdé mẹ́sẹ̀ àmọ́ lọ́mọ. tí àwọn ọ̀mọ̀wé wà ń bẹ̀ tí àwọn olóòfin wà ń bẹ̀. ṣẹgbọ́ nǹkan. ṣẹ́gbẹ́ lóòótọ́ orúkọ tó ń pè é yẹn ló bá jẹ́ ẹ dárúkọ mi náà. ọ̀kẹ́ o àwọn èèyàn sọ wípé jaja kò sí kankan mẹ́ o wọ́n ní ọ̀kẹ́ o ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ pàmílẹ̀rì pẹ̀lú ọ̀rọ̀ Islam wa lásìkò yìí ọ̀rọ̀ ajá ọ̀jájá kí nìyí ó ní í ṣe pẹ̀lú tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí nìyí ó ní í ṣe pẹ̀lú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Islam kí nìyí ó ní í ṣe you are just wasting our time tẹ̀básà ti gbé wèrè kan wá ẹ̀ tún gbé wèrè míì wá náà dandan kí nìyẹn ní í ṣe ẹ wò gba Ramadan tó lọ náà ọ̀rọ̀ kàfàrà tí Jagma ń gbé wá bó ṣe di gbàǹgbà nu ó tún gbé kan wá ọpẹ́lọpẹ́ ṣéèkì wa ní Kano gbọ́dọ̀ àwọn ni Wàsíìrì Mọ́ríkàs tí wọ́n ṣàlàyé lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ti gbé wá bàbá yìí ni ó jáde ni ó tún ṣe tí ó dẹ̀ mẹ́rin wá bá a ṣe bá a nu bàbá wa Sheikh Adam nígbà táwọn ń bẹ tí wọ́n bá ń ṣe wáàsí ìbẹ̀rù Ọlọ́run sì máa ń lapa ọ̀dà gbogbo eléyìí ní ìsìn báyìí ìbẹ̀rù Ọlọ́run ní lapa gbogbo wáàsí tàgbọ́ yìí wáàsí ìbẹ̀rù Ọlọ́run dà ẹ wo ọdún tí àsìbúnà lásìlí Sambo Ọ̀gáníjà tó ti sọ̀rọ̀ kẹtàkàtà tí ń bẹ lọ́wọ́ àwọn àáfàá àti àìrí ìwúrí àti àìdúró déédéé
tọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí fi di ọmọ ẹlẹ́sìn míì iná ìtòní sọ́tọ́nlẹ̀ èyí tẹ́ ń lu ìsìláàmù ní pọ́npọ́nì àwa wíta ìlú ìwà múra kankan wọ́n lọ gbé Laji Abbas ẹ máa bọ̀ ọmọ Ìbàdàn kan ságun rí ẹ máa bọ̀ ìbílẹ̀ ẹjọ́ lẹ́ẹ̀lọ ogun ní ìní mọ́mọ́ ẹjọ́ rò ọlọ́run fún mi lẹ́nu mo lè fi sọ̀rọ̀ inú ògo Ìlọrin nu bí ẹ ṣe ń dá wàhálà alẹ́ nínú ẹ̀sìn nu lórí ọ̀rọ̀ tí yóò tó nǹkan inú mi dẹ̀dùn fún ọ̀rọ̀ táwọn àáfàá bàbá wa Wàsíù Mọ́ríkàsì sọ ní ìjẹta àbí ìjẹrìnkọ wọn ṣe wá sí yẹn wípé àwọn ti kọ́ńtàtì gbogbo àwọn àáfàá irú ọ̀rọ̀ táwa fẹ́ mọ gbọ́nù tí èdè gbogbo ilẹ̀ Yorùbá Ìbàdàn Èkó ní Abẹ́òkúta káàkiri ni pé àwọn àáfàá pẹ́ nìkan ò lè mọ̀ dá fátúwà ṣe ìdájọ́ ẹ̀sìn àbófin ẹ̀sìn pé àwọn àáfàá ó dà nǹkan báyìí o tá a bá rọ́rọ̀ á gbé bá wọn àwọn ni wọ́n ó gbé jáde kí kẹ́sì pé òǹkálukú ó ti jọ yẹ̀ wò àwọn àáfàá pọ̀ lọ rẹpẹtẹ kéwú tẹ̀yìn ní tẹ̀rù pẹ́sẹ̀ àwọn ọmọ kan ń bẹ tó gbé kéwú bẹ lórí wọn tí mo sì ráyè gbogbo tẹ̀yìn ń ṣe tọ́lọ́ sì fún wọn mímọ̀ mélòó ni gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lórí social media lẹ́yìn dà wá láàmú mélòó ni gbogbo yín ẹ̀wà já gbádùn bẹ́ẹ̀ pé yín wà sí náà ìtẹ́fẹ̀sì bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹyẹ kan ń fò lórí igi nígbà wá ń fò ọwọ́ arílé kan ọwọ́ arọ́mọ kan ọwọ́ aríkíní kàkínà ní gbogbo ilé náà lè ṣe báyìí ẹyẹ kan ń fò ṣé wùwá ní ìwé ẹyẹ tó ń fò lọ wá ilé mọ̀ sọ fún wa àrò lẹ́mọ̀ pa nígbà wá ń bọ̀ àáfàá ló dáa pé ń wá sí àwa dé Abẹ́òkúta odop wa mú àwa pe helicopter kó wá gbé wa kásá lè mọ̀ pé helicopter gbé yín nígbà wa ń bọ̀ àwa wọ plane lè wá lé stop over èmi ò sì wọ bàálù rí èmi ò lè mọ gbogbo tẹ̀sán èmi ò wọ bàálù ìjọ mo ti délé ayé mo dé airport rí o mo fojú rí bàálù rí o èmi ò fẹsẹ̀ kan bàálù rí lórí ìgbà tó ní bàbá pé mi Haji Abbas ìhè lọ Mẹ́kà ìpè ìjáde láyé 1995 náà mo sì dé Benin Republic rí Benin ní Kútọ́nù 1995 ẹ wo bó ṣe jìnnà tó mo débẹ̀ rí èmi nígbà tí ń dára mi láàmú èmi ò wọ bàálù rí bọ́lọ́mbà sì ní ìléwọ́ bàálù tí ibi já kódà kí gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ lọ́yà tí ẹ̀ wá kí wá á sanwó tíkẹ́ẹ̀tì ọlọ́ba lè léwọ́ bàálù yìí ní ìwọ̀ àwa wọ bàálù ẹ̀ wá lé stop over wá àṣírẹ́dẹ́ gbogbo tí ò nítumọ̀ nígbà tí àáfàá kan àti bá lọ mọ́tò mẹ́wàá wájú mọ́tò mẹ́wàá lẹ́yìn ìjẹ́fẹ́ ròyìn àáfàá nu wọn ò fi bẹ̀rù Ọlọ́run ròyìn àáfàá mọ́ ẹgbọ́n táwọn náà sọ bí wọ́n lọ bá mọ̀ èèyàn jù wá lọ ní báwa la mọ̀ èèyàn jù ọ lọ ìbẹ̀rù Ọlọ́run bí wọ́n kò sí pa mọ́ Ọlọ́run mọ́ à ń mọ̀ èèyàn ilé ẹjọ́ ló kù táwọn àáfàá ń gbéra wọn lọ ilé ẹjọ́ ní báwọn àáfàá yanjú ọ̀rọ̀ ṣé ẹ ti rí nǹkan kò sáwọn àáfàá àgbà tó lè báwọn àáfàá yanjú ọ̀rọ̀ mọ́ nígbà wọn mọ̀ pé báwọn àáfàá báwọn bàbá ẹ̀ bá pè wọ́n tí wọ́n bá dá wọn lákẹ́ wọn ò ní dákẹ́ iná ni èmi gbọ́ àdìsí lẹ́nu bàbá wa Mustapha Sunusi Sugulul bàbá ní wípé ànábì ní pé tí agbára àlùkùránì ọ̀ka agbára ìjọba máa ká àwọn yẹn wá béèrè pé abó ló ṣe ń gbé bẹ́ẹ̀ ni àlùkùránì ní ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ṣùgbọ́n kùránì ò lè tìyàn mọ́lé ṣùgbọ́n ìjọba yóò wá mú àṣẹ ń ṣe nígbà wọn mọ̀ pé tẹ̀lé tọ́lọ́run tìjọba lẹ̀ ń tẹ̀lé lọ́lọ́run náà sọ pé wà wúlì lè hámúrì mi ń kún o ti mọ̀ pé ìpínlẹ̀ ní gbọ́tò ẹ̀ ní gbọ́tà lẹ́bì bẹ́ẹ̀ bá gbọ́tà ibi tẹ́ ẹ̀ gbọ́tà ẹ̀ ṣàgbọ́tà àwọn aláṣẹ kẹ́ ẹ mọ́ balẹ̀ jẹ́ iná ló fi wà lóòótọ́ ẹ mọ́ kóra yín lọ kóòtù àwọ̀ wà wò rẹ o ẹ̀yin èèyàn tó bá ti kóra wọn lọ kóòtù ẹjọ́ jẹ́bi tá a sì lè wá wò rẹ pé èmi lè ṣe èmi ò lè dé Ìlọrin lè ṣe tọrọ tá a lọrin lẹ ń pè mí èmi ò lè dé lọrin ẹjọ́ jẹ́ bí Ìbàdàn àbíkú kí ilé ráyè wá kí ìjókòó lọ́wọ́ wájú ọmọ ṣe o Islam dóúnjẹ fáwọn ọ̀lẹ́ yìí. àwọn tó bá ń jẹ kọ́ máa jẹ àwọn tó yìí bá jẹ kọ́ máa jẹ ó sọ̀rọ̀ mímọ́ títẹ ẹlòmíín náà sọ̀rọ̀ mímọ́ títẹ wáyé tó wá fa láti máa àtàkì personality àwọn èèyàn. Did I mention your name? Ṣé mo dárúkọ rẹ ní láyé? Ó dé lẹ́ẹ̀kejì. Alákọ̀ọ́kọ́ ohun àkáàkì mi lórí ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun. now ẹ jẹ́ kí n má lọ jìnnà àfáà Jákmà wá sọ ọ̀rọ̀ kan pé
sáwọn àtáàkì personality èèyàn rí àfa Jackman sọ ẹja gbọ́ fọ́ọ̀sì fídíò ni màá fẹ́ lò. Àkọ́kọ́ àáfà lèmi torí mo kéwú mo lè má jókòó ti kéwú mo lè má fi kéwú jẹun. fọ́ọ̀sì ọ̀kan lọ́mọ lẹ̀ ń gbọ́ ẹ́míà ọ̀kan lọ́mọ. àáfà lèmi. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó jẹ́ spíkà lórí social media yìí. tó jẹ́ spíkà lórí social media yìí. tó ń pariwo lórí social media. táwọn èèyàn dẹ̀ wò pé àṣìlò wọn láàyè tá láàyè odò wọn. Alifulani ló ń sọ̀rọ̀ yìí. ojú ẹja lọ. ok ìwọ tó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tó ẹgbẹ́ díẹ̀ náà ló bá mọ̀ díẹ̀ tó bá fẹ́ mọ̀ yẹn pọ́líṣì ẹ̀ dáadáa. pọ́líṣì ẹ̀ dáadáa. pọ́líṣì ẹ̀ dáadáa. ìwà afọ́jú tó fẹ́ máa fa àwọn olójú méjì rìn. ìwà afọ́jú tó fẹ́ máa fa àwọn olójú méjì rìn. pọ́líṣì ẹ̀ dáadáa nínú àwọn ayé sórí ayé títí gbogbo yẹn lọ. kò kàn wá bọ́ sórí afẹ́fẹ́ kò wá máa kéwú rádaràda kò máa kéwú jákujáku wọ́n dẹ̀ ń pè é spíkà wọ́n dẹ̀ ń pè é ní sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n máa kéwú rádaràda. lójú àwọn tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ ayé bákan ọ̀gbẹ́ ilé ìyá kò sọ̀rọ̀ tó lè sọ ni ó pé níjàre ṣé wọ́n ti kí ó tó kí ó yé gangan ló wá fẹ́ kó fi kọ̀rẹ́tì àwọn èèyàn. àkọ́kọ́ àáfà lèmi torí mo kéwú mo lè má jókòó ti kéwú mo lè má fi kéwú jẹun àáfà ni mí. àáfà ni mí. a ní ọ̀kan lọ́mọṣẹ́ f9 ní kéwù tọ̀dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tààfà Saidi sí ó fọ́lọ̀ tó dá mi búra sí tó dá mi lójú ìdílé léyìí o ọ̀kan lọ́mọ sọ wípé òun ka ibtidayi òun ka ìdádí òun sì ka sànàwí. àwọn àáfàá wa nù ẹni Alifulani tó lóun èé àtàkì personality èèyàn bí Islam bẹ́ẹ̀ ṣe ń rí nù ní àná Alifulani àtọ̀kan lọ́mọ bẹ́ẹ̀ ṣe rí nì ní àná Alifulani àti Saidi Shittu bẹ́ẹ̀ ṣe rí nì ní òní Alifulani àti ọ̀kan lọ́mọ bẹ́ẹ̀ ṣe rí nì ní òní Alifulani àti Saidi Shittu bẹ́ẹ̀ ṣe rí nì ní àná Saidi Shittu àti Akéwùgbà Gold bẹ́ẹ̀ ṣe rí nì ní òní Saidi Shittu àtàkéwùgbà Gold bí wọ́n ṣe rí nì gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ yìí tí wọ́n fi ń ba Islam jẹ́ ìjà táwọn ń bára wọn jà ilẹ̀ yìí náà wà á mọ kọ́mẹ́ǹtì ìní wọ́n wà tán bá ti wá rí ẹ tí bá wá ń wá èrò yọ̀wá ẹ tí bá wá ń tírẹ́ǹdì wọ́n wà sáré lọ jálù ẹ rí pápápá wọ́n jálù ọ̀rọ̀ ta lọ lọ́hùn káyọ̀ lè gbójú kúrò lára wọn kún lè ní àwọn ń ṣe dáwà ní lóòótọ́ o lóòótọ́ ni wọ́n ń jà fún Islam o ìtawà ń sọnù Islam kọ́ là ń ṣe ìranù là ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam kọ́ Islam táwọn bàbá wa ṣe kọ́ yìí ẹ̀dẹ̀dẹ̀ social media ní rí wá sí gbọ́ èébú ni èpè ni ìyẹn tó yẹ kẹ́ ẹ gbé lẹ̀ tó yẹ kẹ́ ẹ máa fi dá wa lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin àfáà mo challenge yín pátá ọyẹ wa ṣe program tẹ́ ń ṣe lórí fíkìú ẹjá bẹ́ẹ̀ láti bí àlùwàlá láti bí tá a ti bí ọmọ káwa máa wo síríìsì ẹ ṣe ní documentary ni o ẹ máa jókòó lọ́sọ̀ọ̀sẹ̀ ni o ẹ mà pé ẹ máa jábọ́ bẹ́ẹ̀ àfa kan náà sì tún dìde tí ń ṣe nìsín tó bá ní báyìí láṣẹ fárí ọmọ àfa mi náà ni ó dìde kó rí bẹ́ẹ̀ irọ́ ni báyìí láṣẹ ṣàlùwàlá àfa mi náà ni ó tún dìde pé òun ò ṣe o láì fi ní ọmọ sọ. bẹ́ẹ̀ bá pe kápẹ́ńtà kan wá kápẹ́ńtà tó kan lè sọ́kàn dá kápẹ́ńtà níta ó ṣe dá o yóò wá wádìí ẹni tó ṣe ilé tẹ́ ẹ kan o torí ọjọ́ mi bí báyìí bẹ́ẹ̀ bá pe tí ó lọ́ba dé ọ̀run aṣọ yìí dáa tó bá ti ní ọ̀lọ́ bá ìyá wa ibi bíi báyìí lọ ẹ̀ka ẹ̀ ṣe bù báyìí lẹ̀ bá ṣe bù nǹkan kan
gbẹ́ pé àáfà ẹni ń ké kọ̀mọ́ náà ó ti lulú gà kìí ta burúkú ní bẹ lára yín kìí ta burúkú ìranù ìrégbè wá àsìtá fi wà lè jẹ́ náà àárí èyí tá fi gbáyé sọ fún wa tẹ bá ti wá rí nǹkan kan nígbà ọ̀rọ̀ Lord of Soap bọ́ wá rọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá tí jáde tí wọ́n ń pariwo lọ́dọ̀mọ́lá kí náà ní ìyàtọ̀ kí ni ìyàtọ̀ láàrin yín kí ni ìyàtọ̀ láàrin yín náà ẹ máa tanra yín láyé ibi tí àwọn kámẹ́rà kan ń bẹ tá a bá sẹ́ndì ẹ̀ sórí afẹ́fẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́ọ́ re ku tẹ́ ẹ lọ́ọ́ re iye tẹ́ ẹ ṣe ń gun kámẹ́rà míì bẹ́ẹ̀ ní mọ̀ta tí ó fi wọ ibi tẹ́ ẹ wà tí ó rìkọ́dù gbogbo tí ó gba yọ̀mọ̀ wò pé inú àwọn tó ń pariwo rèé o láwọn spy kámẹ́rà gidi kò sí nǹkan kan tó pamọ́ láyé tá a wà yìí nígbà àwọn Boko Haram tẹ́ ń gbà wọn ọmọ Amẹ́ríkà kan Amẹ́ríkà sì wá wọ́n wo wọ́n mọ ibi tí wọ́n wà wọ́n sì fi nǹkan bẹ́ẹ̀ mọ́ sùn mọ́ àsùnfọ́fọ́ ń tẹ̀ fún wọ́n sùn Amẹ́ríkà sì kọ́ àwọn ọmọ wọn ẹ̀yin ni wàhálà àti yín lẹ́mọ bára yín fà ìjọba Nàìjíríà wà á lè bẹ̀ wọ́n pé ẹ dákun ẹ wá èló láàsàn fún yín irú kinní àwa náà nílò rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá lọ kọ́lé ilé Sunday Igboho ọ̀rọ̀ wọn lọ́rùn wọ́n fa wà èmi mo sọ ní ìwé prógámù mi tí mo ṣe wọ́n fa wàhálà lọ́ní ìsìn ní Ìfẹ́lódùn àwọn Fúlàní wọ́n pa èèyàn ń bẹ̀ wọ́n gbéyàwó ẹni tí wọ́n pa lọ wọ́n tún sa ẹnìkan yánnayànna wọ́n gbéyàwó ẹ lọ 30 million naira wọ́n ní wọ́n fi wá gbà wọ́n lẹ̀ lé ní gbogbo àwọn àfáà kí wọ́n sọ̀rọ̀ lé lórí lẹ́dẹ̀ẹ́dẹ́ tí wọ́n máa ń ṣe nìyí gbogbo àwọn àfáà ò wá lè kóra wọn lọ sílé emir wọn ò lè kóra wọn lọ sí ọ̀dọ̀ gọ́vnọ̀ inú Ìlọrin believe me nínú Ìlọrin lálágbàdo wọ́n gbé èèyàn tẹ́ gba 5 million kí wọ́n tó gbé lẹ̀ lè kóra yín lọ sọ́dọ̀ gọ́vnọ̀ lè kóra yín lọ sọ́dọ̀ emir lè pe ìpàdé lórí èèyàn àfi tí ọkàn wa tá ń dá sí tá a bá pata lọ lọ́ọ̀ ní ìsìn Abdulaziz Adégbọlá apá ni àwọn ẹlẹ́wọ̀n ni o ẹ dákun o ṣé èyún irinṣẹ́ eré tèmi àbẹ́sẹ̀ tí mò ń dá ó ti wá yọkùn lọ́rùn mi kò bá wù mí má mójútó gbèsè ayé mi bí n bá kí mo ní mo jà nítorí ẹ̀ṣẹ̀ tí mo kú tí n bá báṣẹ́ eré kú ń pẹ́ ń ná ju súyà tí ọ̀tá lọ dọ̀dọ̀ tá à ń sọ nìyẹn ẹ lọ sí ilẹ̀ Ìgbómìnà ọ̀rá Ìgbómìnà tí wọ́n ti jíyàn gbé níjọba Ìfẹ́lódùn 30 million naira wọ́n sá ẹni ìyànnàyànnà wọ́n dẹ̀ pa wá sí ọmọ bàbá yẹn wọ́n tún gbéyàwó ẹ̀ lọ ẹnìkejì tẹ́ sá yànnàyànnà ìrònú di méjì wọ́n pa kan wọ́n sá kan yànnàyànnà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà ní hospital nílẹ̀ Yorùbá Fúlàní dẹ̀ ń wá adẹ̀lá níjọba adẹ̀ ń sọ pé ẹ̀ ń bá wẹjúlẹ̀ ẹ̀rù ń bà yóò lẹ́yìn gbogbo Fúlàní táwa ń lé kúrò nílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tá à ń lé kúrò inú láti ti ń gbọ́ nìsín wọ́n ti ń dòyì kalẹ̀ Ìbàdàn ẹ sì lajúlẹ̀ ń wò ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń kó màálùú fún wọn tẹ́ fẹ́ gbàbọ̀dé fún wa ẹ̀yin nu Ọlọ́run ó bí yín tó ṣe pẹ́yìn ni wọ́n bá da màálùú kí ló dé ilẹ̀ Yorùbá ò rí báyìí àwọn ìjọba wa ní kí wọ́n ṣe àmójútó tó yẹ kí wọ́n ṣe ẹ dá agbo ẹ gba ẹlí láwọn ilẹ̀ ẹ kó màálùú bẹ́ẹ̀ àfọ́fin àfẹ́ kí wọ́n máa da màálùú mọ́ ẹ ṣòfin ìbẹ́lẹ̀ ti ṣòfin pé wọ́n máa da ìbáwọn mèyà ti aláàfin yín rẹ̀ níjọ́ náà lọ ṣé kò wá rí bẹ́ẹ̀ wọ́n ti ṣòfin o gbogbo South-West ṣé wọ́n torí ẹ̀ mọ́ da màálùú mọ́ nígbà Fáyòsé ń bẹ Fáyòsé ló dìde yọ wọnú kínní lọ bá wọn ni kí lọ tọ́nà kọ wàhálà ṣẹlẹ̀ jájọ ẹjá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá lọ́kàn ká gbégbèsè akin lórí ìlú ẹni wọn ò lè dádúró ìbáwa náà wọ́n ń jẹ kí ni wọ́n ń rí lọ́n tẹ́lẹ̀ gbábílà ńlá àwọn ẹbí ìkọ́ wọn ti ń rí kí ló dé èyí náà wò táwa náà bá láwọn ibi tá a káwọn màálù sí tíjọba bá lè ṣe gbogbo South-West ẹ pera yín jọ tá a ní àwọn oko màálù wa ká ní láàrin tá à ń sọ yìí láàrin tá a bá bẹ̀rẹ̀ láàrin ọdún 10 màálù ó ti pọ̀ àwọn agbóòtú máa export ẹran káàkiri Áfíríkà ní káàkiri àgbáyé ṣùgbọ́n irọ́ náà lẹ̀ ní ṣe Fúlàní wa ń lórí láyé àwọn ń sá wa ládàá Fúlàní ń pa Àmọ̀tẹ́kùn ní ìwéré ilé Fúlàní ń pa Àmọ̀tẹ́kùn ní ìwéré ilé kí ló dé nílẹ̀ bàbá wa yóò lẹ́yìn kódà yóò tún níwájú
torí tó bá lẹ́yìn tán iwájú tí ó dojú kò ní dáa fún wọn. kí ló dé ẹ lọ wọlé Ìbàràpá níbodè ẹni bá lálejò ó lọ ẹkí sására bàgbó ṣe é gbọ́ ipe Fúlàní kan ń dà wọ́n láàmú mọ́ nílẹ̀ Ìbàràpá sáà gbọ́ mọ́ báyìí ní gbogbo ilẹ̀ Ìbàràpá méjèèje sáà gbọ́ nǹkan kan mọ́ sáà gbọ́ pé Fúlàní jẹ́ kó wọ́n pààyàn o wọ́n rèpò èèyàn o ìkòkò àgbàdo ń ta ẹ̀gẹ́ ń ta iṣu ń ta tòmátò rodo gbogbo nǹkan ilẹ̀ Ìbàràpá èmi náà mo lọ lọ́dún tó lọ sọ́dún tó lọ ni mo lọ ní àbọ́dún yìí tí mo lọ sílẹ̀ Ìbàràpá ọdún yìí ni ọdún tó lọ ọdún tó lọ níyà ọdún tó lọ mo délẹ̀ Ìbàràpá kẹ́yìn kí ló dé àríbí àlàáfíà ṣe wà gbogbo ibi tí ẹ ti lé wọn gbogbo ẹ̀ la rí ẹ lọ sáwọn ẹ débò mí inú igbó bẹ́ẹ̀ ní mọ̀pọ̀ dídí ìlú àwọn Fúlàní náà ti nílùú nílẹ̀ Yorùbá àwọn ọba yín àwọn baálẹ̀ yín náà wọ́n sì tó ń yàn wọ́n ń séríkì torí ìjẹkújẹ gbogbo tẹ́ kí wọ́n mójútó nù eléyìí làwọn bára wọn jà wọn ò pè pàdé lórí bí Fúlàní ṣe ń pa wọ́n nílẹ̀ Kwara lè gbọ́ káfá kan mẹ́nu bà torí wọn ò ní fẹ́ ṣe ẹ́míà Fúlàní wọn ò ní fẹ́ ṣe ẹ́míà ní rí kí wọ́n ṣe wá sí pé bàbá wa ẹ́míà wọn láwọn Fúlàní jiyàn gbé lálágbàdo ẹja wá nǹkan ṣe sí o ó ti sọkọ ìyá rẹ̀ lóde Islam kọ́lẹ̀ ń ṣe yìí ẹja practice Islam bó ṣe ká practice ẹ̀ ká dẹ̀ fi bẹ̀rù Ọlọ́run ṣe wá sí ká mọ́ dẹ̀ wà báyà sí ìjà tẹ̀yìn ń bára yín jà ilẹ̀ wa làwọn èèyàn wá ń rí ṣèbáyìí náà lẹ́gbẹ́ ìyàwó mẹ́ta gbogbo yìí tẹ́ wá jọ di ọ̀rẹ́ yìí àbẹ́ẹ̀rí gbígbà tẹ́ ìyàwó mẹ́ta tẹ́ bá yé tata lọ́lọ́run mú Malam Yusuf kọ́ ló gbé yẹ̀sẹ̀ alúnẹ́kà bó ṣe ń ti Mẹ́kà bọ̀ tí òjò já alálàájá àríbidé sí la máa ń gbọ́ ìdínú tó gbé Malam Yusuf wá ń fi ọ̀rọ̀ ta lọ́lọ́run wojú rẹ̀ èèyàn mọ̀ pé lọ́rin ọ̀lẹ́mí ìdáríjìn níbi èèyàn ẹ máa wo nǹkan mo tẹ̀ntara èmi ìlú wo lèmi mọ́ mọ̀ wà lúkọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ló fi wá ń wojú rẹ̀ ìlú tiẹ̀ náà fi wá pọ̀ ń bẹ́ẹ̀ sí Islam nìyẹn bẹ́yẹn bá sì rojọ́ ọ̀rọ̀ Malam Yusuf àti yẹ̀sẹ̀ ẹlúnẹ́kà ó jọ́bù bẹ́ẹ̀lì lóòótọ́ ilé ẹjọ́ wáyàn ṣùgbọ́n bo ni gbogbo àwọn àáfàá wà tó fi wá dé bẹ́ẹ̀ yẹ̀sẹ̀ alúnẹ́ka ń bìjà mùdírù mọ́ríkàsì níbo ni gbogbo wọn wà ńgbà náà àwọn àgbààgbà àfà tó fi débẹ̀ ń pé òkè o ẹ̀rọ àfà àkẹ́tọ́ lọ so nídùú nígbà wọn gbé òun náà bàbá yẹn náà jáde wọn sọ̀rọ̀ ṣé bí Islam ṣe rínú tó náà fi lóun yọwọ́ ńgbà náà tó tá a bá dá Malam Yusuf lẹ́bi ńgbà náà ẹja dá wọn náà lẹ́bi orúkọ tó pè Boko Haram yẹ́sìdẹ̀ bó mo ti jẹ́ Boko Haram wàá sọ mọ́ bà mí lórúkọ jẹ́ ṣèbí Boko Haram náà lẹ́nìkan parọ́ ẹ̀ mọ́ Al-Fulani tí wọ́n fi ní ò lè wọ Amẹ́ríkà mọ́ gẹ́gẹ́ bí tá a gbọ́ náà ni wípé bẹ́ẹ̀ yẹn bá bú mi ìtọ́ bá gbé wá ní ìgbè tí ìbá mọ̀ ń pa rẹ̀ sọ pé mi ò ṣùgbọ́n tí ìbá mọ̀ ń pa rẹ̀ mọ̀ mọ́ díjú nígbà wọn jọ ń fà ní ìsìn Al-Fulani jóyè Jackman yìí pé tí ọba kọjá ààyè rẹ̀ prison tó fẹ́ lọ òun ó ti ọwọ́ bẹ̀ pé sọmọ pópù díẹ̀ kọ́ wọ prison Ìlọrin nù. nígbà tí bàbá ń Bariga ń sọ̀rọ̀ pé àwọn èrè àwọn àgbààgbà àwọn fíìmù ní bàbá ń Bariga àwọn èèyàn ò mú yín ló kù rọ Jackman kò sẹ́ tí ò lè rí fín ọ sọ̀rọ̀ sí bàbá wa Kamalidin ọ sọ̀rọ̀ sí àlééfà bàbá wa Kamalidin kò sí gbogbo àwọn àfáà tí ó sọ̀rọ̀ sí tán gbogbo àdàbí tó fi dórí bàbá Tajudeen Adab láwọn táwa ń mú yangàn tẹ́ ń jẹ́ ògo nínú Islam ìdínú tèmi ò fi lè sọ̀pọ́ọ̀tì yín pé erémọdé lẹ̀ ń ṣe àní ẹja kọ́kọ́ bára wa wí náà ìyìn tí ń bẹ́ẹ̀lẹ̀ kọjá ọ̀rọ̀ ta lọ́lọ́run tí ń bẹ́ẹ̀lẹ̀ kọjá ọ̀rọ̀ ta lọ́lọ́run àwa tá a bá fi lè báwọn bàbá àná ṣe ṣe tá a bá ṣe pẹ̀lú bẹ̀rẹ̀ Ọlọ́run àwọn ẹni Ọlọ́run tí wọ́n bá bú wọn wọ́n tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí láì fi ń bẹ́ o torí pé ayé ń bàjẹ́ sí ni kéèyàn ó sẹ́yàn ká gbé lọ sílé ẹjọ́ ẹ má sì bí gbọ́ òfin bẹ́ẹ̀ lù ú ètò ìfẹ́ wá di pa àmọ́ para wa àmọ́ bára wa jà ẹjọ́ òfin ọba wa dá sí i kọ́mọ́dà bíi ti Deborah ní Sokoto
ẹjọ́ òfin ọba wa kò sí láì fi ń bẹ̀. Ṣùgbọ́n ká lo ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú òfin ká sì lo ọ̀nà òfin náà ní ti tààràtààrà táwọn à ń sọ nìyẹn. Ìsì ká máa jẹra ẹni ń pa ká máa ṣe gbogbo ẹ̀. Ẹ bá lọ kí ló ń fa wàhálà? Tẹ́ ẹ̀ bá bú wọn, wọn ò lè bú yín. Nígbà yẹn lanu gbàgà tó ń bú Ṣàngó, tó ń ṣépè fún ní Ṣàngó, tó ń ṣépè fún Ṣàngó. Ó ti gbàgbé pé Ṣàngó ń jẹ́ òrìṣà lọ́dọ̀ àwọn kan, kò jórìṣà lọ́dọ̀ tèmi, ó jẹ́ baba lọ́dọ̀ tèmi, ó jọba lọ́dọ̀ tèmi, torí pé mi jẹ́ mùsùlùmí. Àwọn tó sì jó ń Ṣàngó, ó jẹ́ mẹ́ta fún wọn, ó ń jẹ́ ọba, ó ń jẹ́ baba, ó ń jórìṣà. Ta ni wọn yóò sì wá lajúlẹ̀ wọn máa bú bàbá rẹ̀? Bẹ́nìkan bá bú Odùduwà lónìí, gbogbo akọ́la mọ Odùduwà, àbí kẹ́nìkan máa ní kọ́ máa bú Olúyọ̀lé ibo Olúyọ̀lé Ìbàdàn, àbí kọ́ máa bú Ògúnmọ́lá. Wọ́n sì ń pè mí ní Olúyọ̀lé. Kí ló dé? Jájọ ìjà lọ́nà àlàáfíà. N táwọn á fi ń pariwo nu gbogbo ẹ̀yin tọ́rọ òye kẹ́ ẹ ní pé Laji Abbas ń dojú ti Islam ẹ̀ tó send the first message. Ṣé mi mò ń dojú ti Islam àbáwọn ilé? Gbogbo bí wọ́n bá gbogbo ọ̀rọ̀ wọn orí social media láti gbọ́. Orí social media. Èmi máa ń sọ nígbà táwọn èèyàn pariwo ògo Ìlọrin wọ́n ti sábẹ̀ pé mo ní Ajaku Akata ni. Mo ní fúngbà díẹ̀ ni tí mo ò bá rí nǹkan jẹ mọ́ ní ìṣẹ́rí pé wọ́n máa jẹra wọn. Ṣé kò wá rí bẹ́ẹ̀? Èyí tí mo mọ̀ tẹ́ ìfẹ́ ríra yín. Èyí tí mo mọ̀ tẹ́ ìfẹ́ ríra yín dáradára òsì. Tó a pàdé ní alẹ́ pẹ̀lú ògo Ọlọ́run, a pàdé ní alẹ́ lórí ojúlówó ìtàn, a pàdé lálẹ́ láago 9 alẹ́. Ilẹ̀ a pàdé ní aago 9 alẹ́ pẹ̀lú ògo Ọlọ́run, a pàdé lálẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa o, mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa, mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn alátìlẹyìn wa. Bẹ́ẹ̀ náà bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹyìn fún ètò yín ètò wa Ìtàn Yorùbá, ẹ lè kàn sí mi lórí WhatsApp +234 8023687432. Bákan náà ẹ já gbégbé ayé àlàáfíà. Ẹ má jẹ́ ká búra wa, ẹ má jẹ́ ká bú ẹ̀sìn kan, ẹ má jẹ́ ká fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́. Bí èèyàn bá ṣẹ̀ mí, à ń lálá fi sùn. Bí èèyàn bá ṣẹ̀, à ń lálá fi sùn. Torí wípé ilẹ̀ Yorùbá ìlú wa ni. Èmi ò gbé ẹ̀sìn lórí kí n má mọ̀ pé gbogbo ẹ tí ń bẹ ńlẹ̀ Yorùbá ọmọ ìyá mi ni. Àwọn Fúlàní kèfèrí ń bẹ́nu wọn, Oníṣàngó ń bẹ́nu wọn, Ọlọ́ya ń bẹ́nu wọn. Ẹ lè gbọ́ kí wọ́n mẹ́nu bà. Ẹ lọ ṣe wáàsí fún wọn ní Arúgúngún ọdún Yemọja tí wọ́n ń ṣe. Ẹ lọ Kébí, ẹ lọ Adámọ́wá, ẹ lọ àwọn ibi tí wọ́n pín in sí, ẹ lọ ṣe wáàsí àwọn aláwọ̀ àfáà àti wá ń bì. Ṣùgbọ́n tó bá wáyé gbà bẹ́ẹ̀ pé káwa jọ ṣọ̀kan, káàjọ kan là wá ń sọ, káàjọ kan là wá ń ṣe. Ẹ má jẹ́ wọ́n yà wá sọ́tọ̀ọ̀tọ̀, káàjọ kan là wá ń ṣe. Ẹ wàá ṣe wáàsí ìbẹ̀rù Ọlọ́run kábàlẹ̀ ráyé gbé. Ààrẹ Laji Abbas lèmi o. Títí ìgbà tá a pàdé láago 9 alẹ́ èmi a máa wí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pè láyè kó dúró yíre o. Oníbodè rẹ̀ o, akíkanjú ni. Oníbodè rẹ̀ o, akíkanjú ni. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá, akíkanjú ọmọlúwàbí rẹ̀ o. Oníbodè rẹ̀ o, akíkanjú ni. Oníbodè oníbodè o. Oníbodè 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 o. Oníbodè. Ààrẹ òpìtàn Laji Abbas. Oníbodè oníbodè ilẹ̀ Yorùbá. Oníbodè. Mà ṣe àdúgbò. Oníbodè. Mo fẹ́ gbógun jalè Yorùbá. Oníbodè. Ọpẹ́lọpẹ́ oníbodè o. Oníbodè. Ààrẹ Laji Abbas. Oníbodè. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. Oníbodè. Mi ò jogun ìtàn jà wá o. Oníbodè. Mo bàtàn wa jẹ́ lọ́jọ́sí. Oníbodè. Ọ̀rọ̀ Lámúrúdù pẹ̀lú Odùduwà. Oníbodè. Wọ́n ní Mẹ́kà ló ti wá. Oníbodè ló jẹ́ ká mọ̀ o. Oníbodè. Ó jìnnà síra wọn rárá. Oníbodè. Olójúlówó ìtàn ni ẹ máa sọ. Oníbodè. Ẹ má ṣe pa lọ́mọ o. Oníbodè. Ìtàn yàtọ̀ sárùsọ. Oníbodè. Gbogbo ọba ló ń dúpẹ́. Oníbodè. Gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. Oníbodè. Ní lásìkò tiwa. Oníbodè. Akíkanjú ọmọlúwàbí dé o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè.
oníbòde dé o akíkanjú ọmọlúwàbí dé o ẹni elédùn àrán o ó yàtọ̀ sáwò ṣe ààrẹ òpìtàn kálékákò Laji Abbas akíkanjú ọmọlúwàbí o lónìí bájá ò làwọn a máa gbó wàwàwà ìran gbogbo wọn a sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bọ́mọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì olójúlówó tán ni ẹ máa ń sọ ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wúwo gbẹngbẹngbẹ bí ó ṣe rìn wọn mọ̀gbà tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ lóko ti pa nsẹ́kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ́n bá gbà á dàjùmọ̀ lọ. gbogbo lọ́ba lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o gbogbo ọmọ kóòtù jíire diaspora wọn ló ṣe o Laji Abbas wọn báṣẹ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí ikọ́ kan ikọ́ bala ikú ìpẹ́ta lójú wọn fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀ ọlọ́run lọ́rán ọ kì í ṣe èèyàn rárá Laji Abbas tiwa ó yá mọ́ kòdòdó sílé onídodo kó o múdò délé onídodo kó o ra dodo padà wá kólódó wọ́n ṣe bolódò níbèrè iye odó tó todó fónídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò akíkanjú ọmọlúwàbí dé o dodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́.